mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé bàbá 1010 TV tẹ̀ wá yìí níbi tá a ti mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé. ìbòjú tẹ fún wa ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di porogodo ayé ó kéré ó tóbi kò nílùú fẹ́ nìkankan wájú láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí onílàṣẹ bẹ́ẹ̀ tá a mú wá fún wa orúkọ oníròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè olóko tèmi ń jẹ́ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà báyìí náà. àyípadà ti ń dé bá ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló fi ìròyìn náà léde. kí Àtíkù jókòó ara rẹ̀ jẹ́jẹ́ ní orílẹ̀‐èdè Dubai tó wà wọn o kó sì pa ẹnu rẹ̀ mọ́ títí di ìgbà tí ètò ìdìbò míì yóò tún fi wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn ẹgbẹ́ kan lórílẹ̀‐èdè yìí náà sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Àtíkù Abubakar. àfi k'Ẹlẹ́dùmarè máa sọ wá lọ́jọ́ tí ebi bá ń palẹ̀ ká má ṣe sí ilé ọjọ́ tí ebi bá sì ń pọ̀nà ká má sí lọ́nà. àrìnfẹsẹ̀sígbà ni ọlọ́pàá kan rìn báyìí pẹ̀lú bó ṣe pàdé ikú òjijì rẹ̀ lórí ọ̀kadà ní ìpínlẹ̀ Èkó látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó. ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Bayelsa ti tẹ arákùnrin kan èyí tó jí ara rẹ̀ gbé pamọ́ tó sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà ní ìpínlẹ̀ ọ̀hún. ní ti ìròyìn Biafra, Simon Ekpa kò yẹ kó gbò lẹ́ni tó tún fi àtẹ̀jáde tó fi ń rinlẹ̀ wípé àwọn ti ṣetán báyìí o pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Finland láti gba òmìnira ilẹ̀ Biafra èyí tí ó gbéra sọ láti ọjọ́ 29 inú oṣù tá a wà yìí. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. àyípadà tó lóòrìn tó sì làmìlaka ló ti ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ìdí ìròyìn náà múlẹ̀. gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ṣe ní àlàyé láti ẹnu ẹni tó jẹ́ mínísítà fẹ́tọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Mohammed Idris èyí tó ṣe ní àlàyé lẹ́nìí lásìkò ìpàdé àti àkójọpọ̀ ní ìpínlẹ̀ Bayelsa èyàn ní Yanagua gẹ́gẹ́ bí àkójọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pè wọ́n ní All Nigerian Editors Conference nínú èyí tí Mohammed Idris tó ti ń sojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbẹ̀ ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí àyípadà tó láàmì làkà bó ti ṣe ń débẹ̀ ètò ọrọ̀ ajé wa báyìí. nínú àlàyé tó ṣe ó ní láti bí oṣù 18 tí ààrẹ ti wà ní inú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó ló ti ń ṣe akitiyan rẹ̀ tó sì ti ń gbé ìgbésẹ̀ tó láàmì làkà láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó tún gbèrú sí i. ó ní àwa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè báyìí wípé ohun gbogbo ó ní ó ti ní ìyànjú látàrí ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé. ó ní nínú ìgbésẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ mú kí nǹkan nira fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó ṣe wípé ó ń gan ní ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gbéra sọ òun náà ní yíyọ owó ìrànwọ́ epo bẹntiró èyí tí ààrẹ kọ́kọ́ gbé ìgbésẹ̀ rẹ̀ nígbà tó dórí àlééfà. oníṣẹ́ àmọ́ parọ́ tanra wa owó tí ààrẹ ń rí lórí ìrànwọ́ epo bẹntiró tí wọ́n ti yọ yìí ó ní ó tó ogúnlọ́gọ̀ owó nínú ìtàsí fi ń ṣe nǹkan rere ní orílẹ̀-èdè Nàìjíríà. bákan náà ló tún tẹ̀síwájú nínú àlàyé gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣáájú kí àwọn tó dé orí àlééfà ó ní tá a bá gbé sí ìdá 100 nínú gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ ó ní ìdá 75 ó ní ó kù báyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń jẹ lọ́wọ́ tí sì ti ń dá padà. ó ní ẹ wò ó ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa ètò ọrọ̀ ajé yìí. ó ní ká tún ti bí lẹ́bẹ̀ ká tún fi mọ́ọ̀lẹ̀ jẹ lọ́rọ̀ tó tún kù nípa bí ó ti ṣe bẹ́ẹ̀ tóró àwọn ìjọba ìpele kọ̀ọ̀kan ní agbára pàṣírí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí ò fẹ́dírà tàrí ìjọba ìpínlẹ̀ ti stéètì àti ìjọba ìbílẹ̀ tí ń ṣe ti local government. ó ní láti
látàrí pé kí ètò ọrọ̀ ajé ilẹ̀ kó tún lè rú gọ́gọ́ sí i òun náà ni ìfi òfin gbà láàyè èyí tí ilé ẹjọ́ tí wọ́n fi gba àwọn ìjọba ìbílẹ̀ láàyè wípé kí àwọn náà wọ́n dá òmìnira ara wọn ní láti máa gba owó ó ní ẹ̀túnjá kù lórí eléyìí ẹ jẹ́ ká tún wo ibòmíì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún ti ṣe àǹfààní nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó tún ṣe bẹ́ẹ̀ tó buwọ́lù ní bí oṣù mélòó kan sẹ́yìn báyìí nínú ìtàn ti fẹnu kò sí $70 náírà mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ó ní tí Muhammed Idris tó jẹ́ mínísítà fẹ́tọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ilẹ̀ yìí èyí tó sọ lásìkò ìwẹ̀jẹ̀ lásìkò àpérò èyí tí wọ́n ṣe ní ilẹ̀ Bayelsa náà gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní àdúrà kan ní kẹsì máa fi ran ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ torí pé ìṣèjọba rẹ̀ ó ń so èso rere. Kí Àtíkù jẹ́ jókòó jẹ́jẹ́ ní orílẹ̀-èdè Dubai tó wà òun kó sì pẹnu rẹ̀ mọ́ títí di ìgbà tí ètò ìdìbò míì yóò tún wáyé lórílẹ̀-èdè Nàìjíríà ẹnu mi lẹ́tí gbọ́ ṣùgbọ́n èmi kan mo sọ àwọn ẹgbẹ́ kan náà sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Àtíkù Abubakar. Ẹgbẹ́ tí orúkọ wọn jẹ́ the Proactive Coalition of Nigerians ìyún nílẹ̀ yìí látẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún David Onu ó ti ṣe bẹ́ẹ̀ takòtò ọ̀rọ̀ sí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èyún Alhaji Àtíkù Abubakar ní àsìkò tí David Onu tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún tó takò ọ̀rọ̀ náà sí Àtíkù láti fèsì padà lórí ọ̀rọ̀ tí Àtíkù sọ níbi ọjọ́ àìkú tá a lò sẹ́yìn nínú ètò ti sọdúnmọ̀ pé ló bá ṣe pòun lòún wà lórí àléfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni ohun gbogbo yóò tún ní ìtumọ̀ torí pé ètò ọrọ̀ ajé òun yóò ti gbéra sọ yóò ti rú gọ́gọ́ sí i lórílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn ètò tó ń là kalẹ̀ fún ìṣèjọba gẹ́gẹ́ bí ààrẹ èyí ló wá fà á tí ẹgbẹ́ náà fi wá fi ohùn léde padà sí Àtíkù Abubakar wípé awù èjìkádùn ní mélòó gan ni tejò àti pé ọkọ wá ṣòroro òun náà ni alágbẹ̀dẹ rẹ̀ ni kò mú ọkọ kó gba oko lọ ó sọ di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tó gbé ṣáájú kí o tó jáde sí ipò ààrẹ ó fìdí rẹmi ṣé wọn ló wà tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò ó ẹ sọ fún Alhaji Àtíkù Abubakar kán jókòó sí Dubai bá ṣe wá wọn o kí wọ́n sì má dá sí ohunkóhun tí ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ nítorí pé ariwo lásán náà ń pa ariwo tó sì ń pa yìí yóò máa ṣe àkóbá púpọ̀ fún ètò ìṣèjọba tó ń lọ lóde yìí torí pé kò ní jẹ́ kí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí kó kọjú sí ibi tó yẹ kó kọjú sí ó ní ariwo tó sì ń pa yìí ẹ jẹ́ kán sinmi rẹ̀ títí dìgbà tí ètò ìdìbò míì tí ó tún fi gbéra sọ lórílẹ̀‐èdè Nàìjíríà èmi kọ́ mo sọ o àwọn ẹgbẹ́ kan tá a pera wọn ní Proactive Coalition of Nigerians àwọn náà takọ̀rọ̀ sí Alhaji Àtíkù Abubakar. A ní ọjọ́ tí ebi bá ń palẹ̀ ká má ṣe sí nílé bẹ́ẹ̀ ọjọ́ tí ebi bá ń pọ̀nà ká má ṣe bá wọn rìn lọ́nà níṣe ni ọlọ́pàá kan ṣe bẹ́ẹ̀ tó pàdé ikú òjijì lórí ọ̀kadà ara rẹ̀ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní Kara Bridge ojú òpópónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé lẹ́nìí nínú èyí tí ọlọ́pàá kan tí wọ́n pè ní Mopo tó wà ní ẹ̀ka ti 20 Division ní ìpínlẹ̀ Èkó nínú ètò ti ṣe bẹ́ẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àjọ LASTMA ti ìpínlẹ̀ Èkó Olúfẹ́mi Òkè Ọ̀sanyìntolú nínú ètò ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé ọkọ̀ tírélà ńlá kan ó ní ó ń bọ̀ tó ìṣe bẹ́ẹ̀ yọ ọwọ́ dànù ní ojú òpópónà nínú èyí tí ó fi ya bàrá tó lọ bá ọkọ̀ yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán páàkì kalẹ̀ àsìkò tó ṣe bẹ́ẹ̀ yìí òun gan ni ọlọ́pàá kan tí wọn ò mórúkọ rẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ gun ọ̀kadà náà kọjá lásìkò yìí tó sì já sí wípé ọkọ̀ tírélà tó jáwọ́ sọ́nà ọ̀dọ̀ rẹ̀ báyìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fún mọ́ àárín ọkọ̀ kejì tó páàkì kalẹ̀ nínú ètò tí wọ́ọ̀lù mọ́lẹ̀ lórí tó sì ṣe bẹ́ẹ̀ kú ní òjijì níṣe ni ọ̀rọ̀ náà ní ó gbomijé ní ojú àwọn ènìyàn tí wọ́n sì káàánú ọlọ́pàá ọ̀hún wọn ni olólè
kò délé oroko kò dóko àfi k'Elédùmarè kó mọ̀ fi jíǹkí wa ni o. Òkè ọ̀sán yìí t'Olúwa sọ di mímọ̀ pé àwọn sapá àwọn káwọn tó rí òkú arákùnrin tó jẹ́ ọlọ́pàá náà yọ ní abẹ́ ibi tí tírélà wọ̀lú sí ọ̀hún pẹ̀lú àwọn irinṣẹ́ ńlá tó jẹ́ máṣíìnì òní wọ́n sì fi gbé kúrò àti àwọn ọkọ̀ náà tó sì fa súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ ní ojú òpópónà ọ̀hún. Wọ́n gbìyànjú láti ṣe ìdánimọ̀ arákùnrin náà nílò tí wọ́n ti sọ di mímọ̀ pé ọ̀kan nínú àwọn ọlọ́pàá Mopo 20 division tó sì sọ di mímọ̀ pé wọ́n ti kéde rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Òjòdú division ní ìpínlẹ̀ Èkó tó ti sọ di mímọ̀ pé àwọn ti ń gbìyànjú láti ṣe àwárí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Bayelsa ti tẹ arákùnrin kan tó ṣe bẹ́ẹ̀ tó jí ara rẹ̀ gbé pamọ́ tó sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Biobarakuma Gamade ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú ẹnìkejì rẹ̀ tí wọ́n jẹ́ alájọṣiṣẹ́pọ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Frank Thompson ní ṣe ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná ọ̀gá àwọn ọlọ́pàá ọ̀hún Alóyènú Francis Idu tó ṣe ní àlàyé wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gamade Esua ó ní ó mú ẹjọ́ náà wá bá àwọn ní àgọ́ àwọn agbófinró ní nǹkan bíi oṣù kẹwàá. Ó sọ di mímọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n òun gbé ní agbègbè tí wọn kò fi orúkọ rẹ̀ léde yìí. nínú ìtàn ti sọ di mímọ̀ pé wọ́n gbìyànjú láti ṣe àwárí àwọn ènìyàn burúkú tí wọ́n lè jí ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Biobarakuma tí wọ́n lè jí gbé. wọ́n ní gbogbo akitiyan àwọn láti ṣe àwárí rẹ̀ lójú kámẹ́rà èyí tí àwọn agbófinró fi sí àyè náà ó já sí pàbó tí wọ́n sì sọ pé kò pẹ́ kò jìnnà òní arákùnrin tí ó kọ orúkọ tiẹ̀ ní Frank Thompson òní ó pè tó sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. wọ́n gbìyànjú láti wá mílíọ̀nù 2 náírà fún wọn nínú ètò jásí wípé owó tán gbà yìí náà òní wọ́n fi tọpinpin wọn tí wọ́n sì mọ inú ilé ìtura èyí tí wọ́n fi ara sinko sí kó tó di wípé wọ́n fi páńpẹ́ òfin gbé wọn ní ọjọ́ 5 inú oṣù tá a wà yìí o. Kọmíṣánná ọlọ́pàá ó ní bí àwọn ṣe tọpinpin wọn yìí tí àwọn sì fi páńpẹ́ òfin mú wọn ó ní wọ́n jẹ́wọ́ wípé ẹ dákun ẹ ṣàánú wa nítorí káwọn làwọn náà fi gbé ìgbésẹ̀ ọ̀hún káwọn lè rí owó náà tó jẹ́ káwọn dìbọ̀ káwọn sì pààrọ̀ àpamọ́ra wọn pé níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti jí àwọn gbé. Kọmíṣánná ọlọ́pàá ní a kò ní fi àyè sílẹ̀ fún irú èèyàn burúkú tẹ́ fẹ́ jẹ́ yìí tó sì ní ká máa wà látìmọ́lé náà ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú. Simon Ekpa ní ti Biafra Nation yìí ṣe ni ó tún ti ṣe bẹ́ẹ̀ fún Akíndélé nínú àtẹ̀jáde rẹ̀ lójú òpó ayélujára nínú ètò tí ń sọ ní àsọyàn àti àsọdánilójú wípé ṣé ti Biafra Nation èyí tá a fẹ́ gbọ́ òmìnira rẹ̀ yìí igi ti tẹnumọ́gi ó ti gùn lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o bẹ́ẹ̀ làwọn kò ní sẹ́yìn padà lórí ìpinnu àwọn gẹ́gẹ́ bí Simon Ekpa lẹ́ni tó ń pe ara rẹ̀ ní Prime Minister Biafra bó ṣiṣẹ́ ó ní àwọn ti gbé ìgbésẹ̀ tó láàmìlaka pẹ̀lú bí àwọn ṣe ń wá àtìlẹ́yìn lọ́dọ̀ àwọn àjọ àgbáyé tí wọ́n sì ti fún àwọn ní àtìlẹ́yìn. ó ní confession táwọn yóò ṣe yan àpéjọpọ̀ èyí tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 tí ó sì parí ní ọjọ́ 2 inú oṣù kejìlá ọdún tá a wà yìí nínú ẹ̀ táwọn ó ti gbòmìnira ilẹ̀ Biafra yóò ṣeéṣe kò ní ṣàìṣeéṣe òun náà ni Simon Ekpa ń kọ lónìí. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè. ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí títí di ìgbà náà ó dàbọ̀.